Aláròyé máa wí o. Mi ò fìgbà kankan kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Àtíkù Abubakar ló sọ bẹ́ẹ̀. Kò sóhun náà tó lè mú mi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹgbẹ́ òṣèlú gidi ni. Bá a bá rí àwọn kan tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri pé mo ti kúrò nínú ẹgbẹ́ náà, ẹ sọ fún wọn pé kí wọ́n lọ wábì kan jókòó sí. Ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni mí, ibẹ̀ ni mo ṣì wà digbí. Èyí ni àlàyé tó ń jáde lẹ́nu Alhaji Atiku Abubakar tí í ṣe òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́gbẹ́ òṣèlú PDP lọ́dún 2023. Bẹ́ ò bá gbàgbé, ọjọ́ Ẹtì Fúráìdè ọjọ́ 4 oṣù kẹrin ọdún yìí ni ìròyìn ọ̀hún gba orí ẹ̀rọ ayélujára kan pé Alhaji Atiku Abubakar ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ pé ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tuntun kan. Lójú ẹsẹ̀ tí ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀hún tàn ká láwọn kan ti ń sọ pé irọ́ ni. Alukoro ètò ìròyìn rẹ̀ Paul Ibe tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Fúráìdè ọjọ́ 4 oṣù kẹrin ọdún yìí sọ pé àwọn ọ̀tá Alhaji Atiku Abubakar ni wọ́n wà nídìí ìgbékèìdè náà láti ṣì àwọn aráàlú lọ́nà nípa ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí. Nínú àtẹ̀jáde kan tí alukoro ètò ìròyìn Alhaji Atiku fi síta ló ti sọ pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá pé Atiku Abubakar ti fẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Atiku kò níbì kankan tó ń lọ. Ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú náà sì ni. Àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí ni wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ ọ̀hún káàkiri pé Alhaji Atiku Abubakar ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà. Bákan náà là ń fi àsìkò yìí sọ fáwọn aráàlú pé kí wọ́n má ṣe gba ìròyìn ẹlẹ́jẹ̀ náà gbọ́ rárá. Àwọn tí wọ́n ń wá ìṣubú rẹ̀ ni wọ́n wà nídìí ìròyìn aburú náà. Bẹ́ẹ̀ kò sóhun gidi kan tí wọ́n fẹ́ gbà nídìí irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ ju pé wọ́n fẹ́ ṣì àwọn aráàlú lọ́nà ni. Wọ́n fẹ́ da ìpayà sọ́kàn àwọn olólùfẹ́ Alhaji Atiku Abubakar kí àsìkò ìbò ọdún 2027 tó dé. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, alukoro ètò ìròyìn Alhaji Atiku Abubakar wá bẹnu àtẹ́ lu ọ̀nà táwọn ọ̀tá Alhaji Atiku Abubakar ń gbà láti ṣì àwọn aráàlú lọ́nà nípa bí wọ́n ṣe ń gbé ìròyìn tí kì í ṣe òótọ́ jáde nípa Alhaji Atiku Abubakar lásìkò yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé Online Television.